ará Èkó, ọmọ Èkó, ọ̀rọ̀ ti kàn yín. Ẹ̀yin tọ́rọ̀ wá kàn, ẹ̀yin tí ẹ jẹ́ ará Èkó àti ẹ̀yin tí ẹ pera yín ní ọmọ Èkó, most especially ẹ̀yin tí ẹ feel pé Tinubu ni problem yín. Èmi ò sọ pé Tinubu kọ́ ni problem yín o. Ẹ̀yin tí ẹ believe pé Tinubu ni problem yín, mi ò dẹ̀ sọ pé Tinubu kọ́ ni problem yín. Àwọn bàbá yín, àwọn ni problem yín kí ó tó dọ́wọ́ Tinubu. Àwọn bọ̀dá yín, àwọn bàbá yín, àwọn ni problem yín kó tó dé ọwọ́ Tinubu. Ìdí tí ń ṣe sọ pé àwọn bàbá yín ni wípé bàbá tèmi ti kú láti 1989. Mi ò dẹ̀ ní ẹ̀gbọ́n. So àwọn tèmi ò sí ńbẹ̀. Àwọn bàbá yín àtàwọn bọ̀dá yín, àwọn ni problem yín kó tó dé ọwọ́ Tinubu. Ọlọ́run má wá jẹ́ kí problem yín, kí ọ̀rọ̀ yín di ọ̀rọ̀ bí àwọn bàbá Ọlábọ̀dé George, àwọn Musiliu Babátúndé Bákàrè Ọbaníkòrò, àwọn Jimmy Agbájé, torí àwọn yẹn part of problem yín náà ni àwọn yẹn. Púpọ̀ nínú wọn ló fi ọjọ́ ọ̀la yín ló fi dúró fún ìyà tí ẹ̀ ń jẹ. Kí ọ̀rọ̀ yín má wá dàbí ọ̀rọ̀ bàbá Bọ̀dé George àti Musiliu Bákàrè Ọbaníkòrò tí wọn ò lè yan fanda nínú ilé tó ti bí wọn, tó yẹ pé wọ́n ń sá kiri. Tinubu nìkan ni problem wọn. Tó yẹ pé bàbá 75 years old Bọ̀dé George, ọ̀rọ̀ Tinubu ló ń sọ lójoojúmọ́. Wọ́n gbogbo wọn ti ní opportunity láti ṣe dáadáa, wọn ò ṣe o. Àwọn Musiliu Ọbaníkòrò tó ń sá kiri, àwọn náà ti ní opportunity láti ṣe dáadáa, ṣùgbọ́n ara àwọn ló wà lára àwọn tó fi ọjọ́ ọ̀la yín, ọjọ́ ọ̀la Èkó tó fi dúró. Gbogbo wọn ní opportunity láti ṣe dáadáa ní 20 years ago ìgbà tí Tinubu dé. Tinubu ò dédé lágbára. Ẹ lọ wò ó nílé ayé yìí, èèyàn kì í gbé agbára wá látọ̀run. Wọ́n máa ń fún èèyàn ní agbára ni, èèyàn máa ń dàgbà sínú agbára ni, agbára dẹ̀ máa ń gùnyàn, agbára máa ń intoxicate èèyàn. Agbára yẹn òun ló pa Samson nínú Bible. Ẹ lọ ka Bible. Agbára yẹn gùn débi pé ó tọrọ last power lọ́wọ́ Ọlọ́run ni kó tó kú. Agbára yẹn tí àwọn bàbá yín tó gbélé Tinubu lọ́wọ́, òun ló ń gun Tinubu. Kò dẹ̀ sẹ́ni tó ń gẹṣin tí ò ń jù pàkọ́. Tèmi gan bá wà ní position yẹn, màá gapá. Púpọ̀ nínú yín gan tó bá fi yín síbẹ̀, ẹ ní jẹ́ kẹ́lòmíì rìn mọ́. So àwọn bàbá yín, àwọn bọ̀dá yín, wọ́n ní opportunity láti ṣe, wọn ò ṣe. Àwọn Musiliu Ọbaníkòrò yìí, kọ́lọ̀ ń fọ̀run kẹ́ Démọ́lá Àdèlé, ṣèbígbà tó mú wá, àwọn tó sọ di èèyàn nìyẹn. Wọ́n dẹ̀ sọ fún wọn lọ́jọ́ náà lọ́hùn pé ṣé ọ̀gbẹ́ni tó mú wá yìí, ìyẹn Démọ́lá Adéníjì, wọ́n sọ fún pé ṣé Musiliu Ọbaníkòrò tó mú wá yìí, ṣé kò ní dà ẹ̀? Onírọ́ ara wa ni ẹ ṣàmọ́ bẹ́ẹ̀ máa ṣe lẹ́kọ̀ọ́. Tó yẹ pé tẹ́nibọ̀dì bá ti dé, ẹ jẹ́ kó máa sùn sí ẹsẹ̀ ẹ̀gà, ẹ jẹ́ kó máa sùn sí ẹnu ọ̀nà ilé. Àwọn ọmọ ọ̀dọ́ máa bímọ, àwọn bàbá yín ló máa sọ lórúkọ, àwọn ló máa padà wá gé yín jẹ. Kò pé ọdún kan tí Musiliu Ọbaníkòrò tó dalẹ̀ Prince Adémọ́lá Àdèlé pápá lọ́jọ́ náà lọ́hùn. Ó ṣe kẹlọ wo rẹ́kọ̀dẹ̀, òun ló ní lọ́ọ̀k jù nínú gbogbo àwọn politician lẹ́kọ̀ọ́ yẹn. Bọ̀ kí ló ń ṣe, kí ló rí ṣe fún yín? Òun yìí kan náà ló sun City Hall. Ìgbà tí wàhálà bẹ̀rẹ̀, àwọn ló gbé Tinubu lẹ́yìn, àwọn ló gbé agbára fún, àwọn ló tà yín, ló fi ọjọ́ ọ̀la yín, àwọn ló fi dúró. Wọ́n dẹ̀ ti tòjébo lóòṣà lọ́wọ́, ó kú bá bẹ́ẹ̀ tó máa bọ̀. Ọjọ́ ọ̀la yín tó fi dúró, tí ẹ bá get rid wọn, ẹ lè lọ. Tẹ́ ẹ bá get rid àwọn yẹn, ẹ lè lọ. Tinubu, to be fair with him, ìgbà tó dé, gbogbo ohun tó ń ṣe, ọmọ Èkó tó kó dání, tó kó sábẹ́,
about 80% of them ọmọ Èkó ni wọ́n. But kí ló ń bí àwọn bàbá yín nínú? Ìgbà tó dalẹ̀ Tinubu kò fi wọ́n lẹ̀, ó yìí mú wọn, tí ò bá mú wọn dání ó mú àwọn ọmọ wọn, ó carry wọn along. But tún tó ń bí àwọn bàbá yín àtàwọn ẹ̀gbọ́n yín nínú ni pé gbogbo ibi tí wọ́n ti máa rí owó jí Tinubu ò fi wọ́n síbẹ̀, but wọ́n yìí wà lórí payroll, wọ́n wà lórí salary. Irú wọn ni àwọn bàbá Olúsì jẹ́ pé kí ni commission tí wọ́n ní GAC, àwọn ẹ̀gbọ́n yín Mutiu Ààrẹ, gbogbo wọn ló wà ní commission yẹn tó ń gba owó every month. Àwọn bàbá yín tó yẹ pé tí wọn ò jẹ́ kí local government chairman kó ṣiṣẹ́ wọn, tí owó allocation bá ti dé jack, wọn hijack ẹ̀, wọn gbàdá mẹ́ta. Ṣé mọ̀ pé franchise ni gbogbo local government ní under APC, franchise ni, so wọn ò lè ṣiṣẹ́. Gbogbo owó tó bá ń kó lẹ́yìn táwọn bàbá yín bá gbàdá mẹ́ta, àwọn chairman náà wọ́n á mú ìdá kan, ìdá tó kù wọ́n kó fọ́gà wọn. So báwọn yẹn ṣe ń ṣe ìjọba títí wọn nìyẹn. Tinubu dẹ̀ ló ní pátì ẹ̀, ohun tó bá dẹ̀ hùn ló lè fi pátì ẹ̀ ṣe. But àwọn bàbá yín tí wọ́n ta ọjọ́ ọ̀la yín, àwọn gangan ni kẹ́ kọ́kọ́ lọ túdì wọn. Ẹ lọ wo orúkọ gbogbo àwọn tí wọ́n surround Tinubu. Àwọn best brain ẹ̀ ló fi wọ́n sí strategic places. Ó dẹ̀ kó gbogbo wọn, ó carry wọn along. About 80% of them kó tó di pé wọ́n dalẹ̀, kó tó máa drop wọn. Inú wọn ni Ṣẹ́gun Onírù wà, inú wọn ni Fọlárin Kòká wà, inú wọn ni kí lórúkọ máyì Àṣàfà, inú wọn ló wà, inú wọn ni Àgòrò wà, inú wọn ni kí lórúkọ ẹ̀ Kábíyèsí Elégùṣì ń sìn, inú wọn ló wà. Òun náà bá Tinubu ṣiṣẹ́. Head of service náà Múrí Ọ̀kànlá, òun náà bá Tinubu ṣiṣẹ́. Àwọn ọmọ bàbá Olúsì wọ́n bá Tinubu ṣiṣẹ́. Wọ́n pọ̀ bẹ́ẹ̀, tábà ní ká máa list orúkọ wọn, ọmọ bíbí inú Èkó yẹn òun ni wọ́n tó carry wọn along. Púpọ̀ nu wọn dẹ̀ ìwà ń bẹ̀ lẹ́nìí. Ọba Gbọ́láhàn Làwà náà ADC ẹ̀ náà ni tẹ́lẹ̀ kó tó di ọba. Ṣebí ó carry wọn along, ó sọ gbogbo wọn dèèyàn. Kó tó di pé àwọn tó betray ẹ̀, wọ́n bẹ̀rẹ̀ sí betray ẹ̀ ní bàbá oníbàbá lówó pókè. Tẹ́bá níbẹ̀ ìfẹ́ báwọn ṣe nǹkan òun nìyẹn. Òun á gbá yín sẹ́gbẹ̀ẹ́, òun á ṣe bó ṣe wù òun ló bẹ̀rẹ̀ sí ṣe. Wọ́n incorporate àwọn ọmọ onímọ́tò. Tẹ́ bá mọ̀ nǹkan tó wà nílẹ̀ ńsìn, Èkó yẹn ìmí inú yín máa fi pìtàn tó bá gbà mọ́ yín lọ́wọ́. Ṣé rántí Márọ̀kọ́? Bí Márọ̀kọ́ bó ṣe dìtàn, òun ni Lagos Island yẹn. Wọ́n deliberately máa develop ẹ̀ ni. Wọ́n deliberately máa develop ẹ̀. Tí ó bá dẹ̀ ti di tolerate tán, wọ́n á lé yín kúrò ńbẹ̀. Ìjọba tó bá ti fi lè dé federal, wọ́n á sọ fún yín pé bẹ̀ yẹn kò wà in a livable condition mọ́. Wọ́n á lé gbogbo yín, wọ́n á dẹ̀ wo gbogbo bẹ̀, wọ́n á sọ the ground zero. Ìmí inú yín, púpọ̀ nínú yín máa fi lé bàbá bẹ́ẹ̀, ó máa fi pìtàn ní tẹ́ bá wá nǹkan ṣe sí kó tó di 2023, because wọ́n ní plan fún yín. Ṣebí àwọn ọmọ onímọ́tò tẹ́ ń pariwo, ṣèbára wọn náà ni ẹ̀gbọ́n wa Rafiu Ọlọ́runwà. Ṣebí chairman náà lòun náà tẹ́lẹ̀. Kí lòun náà ṣe? But òun náà ti lose ẹ̀ kó tó di pé MC tó jẹ́ loyalist wọ́n mú yẹn, wọ́n fún lágbára. Àwọn ẹ̀gbọ́n yín náà lọ fún òun náà lágbára, because Ọlọ́runwà ti fìgbà kan wà ń bẹ̀, òun náà ò rí kankan ṣe. Mo wò pé yẹn ó máa learn lesson títí ẹ̀ náà nísìn. But 2023 èmi fẹ́ prepare yín fún nǹkan tó ń bọ̀. Arẹ́gbẹ́ṣọlá àti Tinubu lọ́jọ́ máa du Èkó yẹn. Ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá àti Tinubu lọ́jọ́ máa du Èkó. Tí ẹ bá wá nǹkan ṣe sí pé gbogbo list àwọn tí Tinubu tó ti fi sí àwọn strategic places ó tó kó retire, because bye ẹni téèyàn bá lè dààmú èèyàn kí n bá lérí o. Ẹni tí èèyàn bá lè dààmú èèyàn bá lérí. Kó retire gbogbo àwọn pípù yẹn tó ti wà pẹ̀lú ẹ̀ láti 1999 títí di ìsìn. Ká wá padà sórí round table ká wo ń ta máa ṣe.